àwa dúdú alọ́ta gan o àwọn èèyàn dúdú pàápàá jùlọ àwa Áfíríkà mi mọ̀ tí àwa Áfíríkà ẹ kálẹ̀ gbogbo ẹ̀yin fans mi all over the world gbogbo ẹ̀yin brothers mi gbogbo ẹ̀yin sister mi gbogbo ẹ̀yin bàbá mi ẹ kálẹ̀ ọ̀rọ̀ kan ń bọ́dà mind mi láti ìjẹta àwa àtàwọn èèyàn kan tó wá jókòó lénìí ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ mo lọ ra àwọn herbs ní ọjà lénìí ọmọbìnrin kan wá ń bẹ nínú ọjà yẹn ó jẹ́ ọmọ mùsùlùmí mo wá gbọ́ tí wọ́n máa ń pe ọmọ yẹn ní àjíkẹ́ mo wá láìkí orúkọ yẹn tí mo bá ti wá dọ́jà mo máa ń pe ọmọ yẹn lájíkẹ́ èní yìí bí mo ti wá ń pọ́ ọmọ yẹn lórúkọ yẹn ó wá ń rẹ́rìn-ín mi tiẹ̀ ń bá sàwádà pé bí mo ṣe ń pè ẹ́ lórúkọ yẹn inú ẹ̀ sáà ń dùn ní ọ láìkí orúkọ yẹn àwọn tán bẹ́ẹ̀ wá ní kò láìkí ẹ o wọ́n ní orúkọ mùsùlùmí tó ń jẹ́ lọ láìkí káwọn èèyàn máa fi pè ń pò ti sọ pé káwọn èèyàn máa pè ní àjíkẹ́ mọ́ kí nìyẹn ó jẹ́ n tó dùn mí gan mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn nínú ọjà lénìí mo bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn pé láyé ẹ orúkọ tó ń jẹ́ yẹn orúkọ tó dáa jù ní àjíkẹ́ orúkọ wo lọ fẹ́ kẹ́ máa pè ẹ́ Rihanna àbí kí ni orúkọ tí tó ń jẹ́ mo ní orúkọ tó ní kẹ́ máa fi pè ẹ́ yẹn tó jẹ́ orúkọ mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? mo ń bí léèrè pé ṣé Arab ni ẹ́ mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà léni pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o kì í ṣe gbogbo wọn o àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá tán mú Islam wá sí Áfíríkà wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa they came purposely to exploit our tradition and culture. Christianity tó mú Christian wá àwọn Christian tí wọ́n mú ìyìnrere wá sí ilẹ̀ Yorùbá sí Africa they came purposely to exploit our traditions and culture, language, way of dressing, our way of dressing. They wanted to manipulate our way of dressing, our way of talking, our way of living. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lẹ́ni pé àáfàá ni mí modern kọ́mọ ní kéwú ṣùgbọ́n nínú orúkọ tí mo fẹ́ káwọn èèyàn máa fi pè mí jùlọ òun náà ni Àmọ̀fẹ́ Ọládọ́gba táwọn èèyàn bá ti ń fi orúkọ yẹn pè mí mo ní inú mi máa ń dùn ni Àmọ̀fẹ́ Ọládọ́gba torí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo bá dé orílẹ̀-èdè kan tí wọ́n bá ń pè mí ní Abdulhakeem mo ń promote Arabic culture mo ń sọ fún ọmọ yẹn mo lórúkọ mùsùlùmí tó ní ọ̀fẹ́ kan máa pè é yẹn tó o bá dé ìlú kan any country tó o bá dé tó bá fi ń fi orúkọ yẹn pè ẹ́ tí wọ́n pè ẹ́ ní àjíkẹ́ tí wọ́n fi orúkọ Yorùbá tí wọ́n sọ ẹ́ pè ẹ́ ó túmọ̀ sí pé ò ń promote Arabic culture ó fi ẹ̀sìn ó fi culture bàbá rẹ culture ìyá rẹ ìlú tí wọ́n ti bí ọ ibi tí wọ́n bí ẹ sí mo ní ọwọ́ àṣẹ kínní ọgbàgbé ilé o promote culture titi ẹ mọ́ o promote ẹ̀yà rẹ mọ́ o promote ìlú rẹ mọ́ in tí wọ́n á fi mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ́ ọmọ Yorùbá àtàtà òun náà ní kó jẹ́ orúkọ tá a sọ ẹ́ orúkọ tó jẹ́ orúkọ Yorùbá torí pé mo fẹ́ sọ nǹkan kankan fún alálẹ̀ yìí
gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa mo fẹ́ ká jọ orísìn sí. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o, láì ní ṣàbòsí ni o, ẹ má ṣàbòsí ẹ̀yà yín o. Ọmọ Yorùbá àtàtà ni mí, mo lè wé láwọn ní sórí o. Osele Akeem àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi, orúkọ tí mo sì fẹ́ràn jùlọ nìyẹn. Ó ní mo nífẹ̀ẹ́ sí jùlọ, Àmọ̀fẹ́ Ọládọ́gba. Nígbà kí ni motive àwọn tí wọ́n mú Islam wá? Kí ni motive fún wọn? Tó bá jẹ́ pé because of religion, most of àwọn tó mú ẹ̀sìn wá, tó mú Islam wá, wọn àmú wá torí pé wọ́n fẹ́ ká ṣẹ̀sìn. They came purposely to invade us. Wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Christianity wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Màá dẹ̀ sọ fáàtì ti tèmi lórí ẹ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o, ṣùgbọ́n kì í ṣe bí Ànábì ṣe mú ẹ̀sìn wa náà ṣe mú wá fún wa. Ẹ̀sìn Islam is a good religion for me. You may have your own good religion, but for me, Islam is a good religion. Ṣùgbọ́n àwọn tí wọ́n mú wá, wọ́n mú wá pẹ̀lú àníyàn tó dáa. Tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni o, kì í ṣe Ànábì Muhammad tó mẹ́sìn wá o, ara o. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá bá wa ní Áfíríkà, especially nílẹ̀ Yorùbá, kì í ṣe pẹ̀lú àníyàn dáadáa náà ṣe mú wá. Wọ́n mú wá nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Ẹni tó bá fẹ́ dìbọ́ǹkì mo fẹ́ mú àwọn fáàtì kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn orí sìn along with me káwọn náà jọ kí wọ́n gbé sínú ara wọn. Má fàbòsí sọ̀rọ̀. Gbogbo wa iṣẹ́ Ọlọ́run ni wá. Ọlọ́run dẹ̀ dá wa sí àyè tí ó rí pé oníkálukú tó fit. Ọlọ́run ibi tọ́lọ́run ti rí pé máa wúlò ló dá mi sí. Kí ló dé ó dá mi sí àárín àwọn Lárúbáwá? Kí ló dé ó dá mi sí àárín àwọn òyìnbó? Ibi tọ́lọ́run rí pé mo ti máa fit ló dá mi sí. Mo á fẹ́ bẹ̀rẹ̀ sí ní sàwọn àlàyé yẹn. Reason tí mo fi sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà, because they wanted to enslave us. Torí ẹ̀ ni wọ́n mú Islam wá just because they wanted to enslave us. Wọ́n mú Christianity wá just because they wanted to enslave us. Ṣé kí ni Áfíríkà gan ṣe fún wọn náà? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Lárúbáwá? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Róòmù, àwọn ọmọ Ísírẹ́lì, kí la ṣe fún wọn náà? Tó jẹ́ pé gbogbo wọn síjú sí Áfíríkà láti kó wa lẹ́rú. If not because of pé they wanted to enslave us. Ẹ̀yin náà wò. Nígbà tí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n mú Islam wọ Áfíríkà. Nígbà tí wọ́n mú Islam dé Áfíríkà, kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di Mùsùlùmí, tó bá máa jẹ́ Mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Osele Akeem, Abrahman, Abdulhamin. Kí ni reason, kí ni purpose? Kí ni purpose? So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà l'Áljannà. Èmi fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè jẹ́ Mùsùlùmí tó ní jẹ́ Osele Akeem, tó ní jẹ́ Abrahman, tó ní jẹ́ Abdulmumin, Aliamin, tó ní jẹ́ tí wàá dé wà l'Áljannà. Mo fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè má jẹ́ Abdullahi tí wàá dé wọ Àlìjánà. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá South Africa, wọ́n manipulate, wọ́n try láti pé ká change orúkọ.
gbogbo ìlú tí wọ́n bá fẹ́ enslave ní tí wọ́n kọ́kọ́ máa ń gbà lọ́wọ́ wọn òun náà ni wọ́n á gba culture wọn, wọ́n á gba tradition wọn, wọ́n á gba èdè wọn, wọ́n á yí orúkọ wọn padà, wọ́n á fún wọn lórúkọ míì, orúkọ tí wọ́n fi ń sọ ọmọ ní country tí wọ́n bá ti fẹ́ enslave èèyàn, orúkọ yẹn àwọn orúkọ tí wọ́n ń lò way of their life wọ́n máa ṣe kíni wọ́n máa impose the way of their life. Gbogbo ìlú tó bá fẹ́ enslave ìlú kan ó gbọ́dọ̀ impose way of their life sórí ìlú tí wọ́n fẹ́ enslave. Wọ́n wá on try wọ́n ní ká máa change orúkọ, ká máa yí orúkọ padà sí Abdul Akeem, Abdullahi, Abdulrahman, Abdulrahim. Àwa ń change orúkọ torí pé a fẹ́ di mùsùlùmí. A lè jẹ́ mùsùlùmí láì change orúkọ tá ń jẹ́. Ṣé wọ́n sọ fún ẹ pé orúkọ àmọ̀fẹ́tẹ́mi ń jẹ́ ọ̀dà ni? Ọlọ́dọ́gba tí mò ń jẹ́ ṣé wọ́n sọ pé kò dáa ni? Ẹ bọ́ wo ní bẹnu ọlọ́dọ́gba? Àìdá wo? Orí ibú wo ní bẹ nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́ tí wọ́n fi sọ pé kò dáa kí n change ẹ̀ sí Abdul Akeem? Kí ni tí ọ̀dà nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́? Kí ni tí ọ̀dà nínú ẹ dákun ṣé ọ̀tá Ọlọ́run ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń wórogún ṣe ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń kẹgbẹ́ ṣe ni mò ń jẹ́ ni? Àmọ̀fẹ́ Ọládọ́gba. There is nothing wrong with my name. Nothing wrong with my name. Kò sí reason fún àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà láti pé ká change orúkọ wa ká máa jẹ́ Abdul Akeem, Abdulrahman, Abdulrahim, Abdulkinike. Kò sí reason fún. Kò sí reason fún. Kò sí reason fún. Ntí Ọlọ́run ọba fẹ́ látọ̀dọ̀ wa ó ní ká dò mọ̀. Dá Ọlọ́run ọba rẹ mọ̀. Kọ́ ọ̀dẹ̀ máa sin Ọlọ́run ọba rẹ. Walillahi al-asma'ul husna fad'uhu lahu fad'uhu biha. Nínú Al-Qur'an ní Suratul A'raf verse 180 Ọlọ́run ló ní orúkọ tó dáa jùlọ. Tọ́lọ́run ní orúkọ tó dáa jùlọ ẹ máa fi pè é. Ọlọ́run ò sọ pé ẹ máa pe ẹ gbọ́dọ̀ pe ra yín ní gbogbo ẹ tó bá fẹ́ di mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ayé Al-Qur'an tó sọ pé a gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá ká tó lè di mùsùlùmí. Mo fẹ́ kí ẹni tó bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí wọ́n fún mi ní wújà yẹn. Àwọn àdínlà tó sọ pé dandan ni kí ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí ó change orúkọ rẹ̀ kó máa jẹ́ bí Abdul Akeem, Abdulrahman, Abdulrahim, Abdullahi. Gbogbo ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá tó ẹ bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ challenge mo fẹ́ pẹ̀lú mímọ̀ mo fẹ́ mọ̀ fact because mo rí àwọn tí wọ́n mú ẹ̀sìn wá mo rí nídìí pé they wanted to enslave us. If not because they wanted to enslave us, why changing our names into Abdullahi, Abdulrahman? Why changing it? Àmọ̀fẹ́ Ọládọ́gba tí mò ń jẹ́ orúkọ gidi ni, orúkọ tó dáa ni, kò sí tó kọ̀tàkọ̀tọ̀ lọ́hùn, kọ̀tàkọ̀tà nábì. Why changing it? But they will have to change our names because their intention then is to enslave us. Their intention is to enslave us. They came purposely to enslave us. Kì í ṣe bí Osele Muhammad ṣe mú ẹ̀sìn, ó ṣe fi ẹ̀sìn jagun, bó ṣe preach ẹ̀sìn, òun ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà. Òun lọ́fà tí ilẹ̀ Yorùbá ò fi tò, òun lọ́fà tí Nàìjíríà ò fi tò, Nàìjíríà ò lè tò. Because they believe that the religions are the weapons to
ẹ̀sìn wo ló wà ní Canada ẹ wo bí Canada ṣe tò wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o wọ́n ń gbégbé ayé tó dáa ẹ wo bí London ṣe dáa wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o wọ́n ń gbégbé ayé tó dáa ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé Benin Republic ń bẹ yẹn ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa Burkina Faso ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa a gbọ́dọ̀ sìn lọ́hùn know your God dá Ọlọ́run bá rẹ mọ̀ and I know my God subhanahu wa ta'ala mo dá Ọlọ́run bá mi mọ̀ ṣùgbọ́n kí ni reason mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change tá a fi ń change orúkọ if not because they wanted to enslave us they want us to forget our tradition they want us to forget our culture they want us to forget our language they want us to forget our way of dressing. Àwọn àṣẹ yẹn àwọn Christianity náà dé àwọn Christianity náà dé àwọn náà bá gbé because àwọn náà fẹ́ enslave wọ́n fẹ́ enslave wa. Lárúbáwá fẹ́ enslave wa àwọn tí kìí ṣe Lárúbáwá náà fẹ́ enslave Africa gbogbo wọn ṣàdójúlé Africa gbogbo wọn fẹ́ enslave Africa wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà láti enslave wa wọ́n gbẹ́sìn wọlé àwọn Kírísítẹ́nì ọ̀nà tán gbà wọlé tí wọ́n ní pé gbogbo wọn tó bá fẹ́ kàwé ó gbọ́dọ̀ máa jẹ́ John lọ́mọ Yorùbá ó gbọ́dọ̀ máa jẹ́ Patrick ó gbọ́dọ̀ máa jẹ́ Joseph ọmọ Yorùbá what is wrong with our own names Àjàní Àlàní Àmọ̀kẹ́ Àjíkẹ́ Àríkẹ́ Ọlọ́run lọ́ba Àríkẹ́ Ọlọ́run lọ́ba Àṣàkẹ́ Ọlọ́run lọ́ba Àmọ̀kẹ́ we have our own names which is good for us our own names that is good for us in Yoruba land our sweet name Àbíkẹ́ Àjíkẹ́ Àlàkẹ́ Àmọ̀kẹ́ Àmọ̀pé Àlàní Àkànní Àdùnní kí ló ṣẹlẹ̀ kí ló ṣe àwọn orúkọ yẹn tó fi jẹ́ pé nígbà táwọn Kírísítẹ́nì náà dé àwọn náà dúró nídùú pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ìwọ tó bá lọ sùkúù tó kàwé ní sùkúù wa ó gbọ́dọ̀ máa jẹ́ John ó gbọ́dọ̀ máa jẹ́ Patrick ó gbọ́dọ̀ máa jẹ́ Joseph ó gbọ́dọ̀ máa àwọn náà ń change orúkọ àwọn èèyàn because ẹ̀sìn yẹn kọ́ gangan ni wọ́n fẹ́ ká ṣe because they wanted to enslave us ló fi já sí pé àwọn tí gbogbo èyí tí wọ́n bá gbé wọnú ìlú kan ó jẹ́sìn ni ó jẹ́ nǹkan mi ni o tó bá ti ń la pé kí wọ́n máa change orúkọ àwọn tí ń bẹ náà lóhùn ká máa change èdè wọn ká máa change báwo náà sì máa wọṣọ wọ́n wá láti wá sí kínní wọ́n wá enslave ni ẹni tí ó bá ṣe tán tí ó jẹ́ pé kì í ṣe pé intention kó fẹ́ enslave lọ bá lọ kò ní ní ká change èdè kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn orúkọ ẹ dákun ṣé Abdulhakeem tí mò ń jẹ́ àbí Abdulhakeem tí mò ń jẹ́ so ló máa ní kí n wà àlìjánnà ni àbò ló máa ní kí n wọ́n ṣé ẹ dákun ṣé tí bá ti ń jẹ́ Abdulhakeem máa wà àlìjánnà straight àìmọye Hakeem tí ó wọ náà àìmọye Abdullahi tí ó wọ náà àìmọye Abdulmalik tí ó wọ náà èyí tí Ọlọ́run bá nílò tó fẹ́ lọ́dọ̀ wa òun náà ni àtàkọ́rùbù ìlàláyì bó ló ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run bá iṣẹ́ rere àti ẹ̀sìn ọ̀sẹ̀sìn wà á dẹ̀ ṣiṣẹ́ rere
orúkọ tó ń jẹ́ kọ́ ló máa jẹ́ kó wà àlùjánnà. Orúkọ tó ń jẹ́ Ọlọ́run sọ pé ó dìgbà tó bá tó jẹ́ orúkọ mùsùlùmí ìgbà yẹn ló tó wà àlùjánnà. Kò sí tọkàn Ọlọ́run pẹ̀lú kó jẹ́ orúkọ mùsùlùmí àbọ̀ jẹ́ orúkọ kan. Kò yẹ kí ẹ̀sìn kó tàǹpà orúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi, mùsùlùmí sì ni mí, tí mo sì ń kírun, tí mo sì dọ́lọ́run bá mi mà, tí mo sì tó jẹ́ àfáà tí ń kọ́ ọmọ ní kéwú. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá àtàtà ni mí. Léè tọ́já sí pé gbogbo àyíká àyè tí mo bá ti ń dé, tí Lárúbáwá bá béèrè pé kí lórúkọ mi, màá sọ fún pé Àmọ̀kẹ́, màá sọ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Torí pé ìjà rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àmọ̀fẹ́ rí. Ṣé Lárúbáwá kan lè jẹ́ Àdùnní? Sáà lè rí Lárúbáwá tí yóò sọ pé máa jẹ́ orúkọ wa nílẹ̀ Yorùbá? Sáà lè rí? Lẹ́ẹ̀fi máa rí pé nílẹ̀ Yorùbá àti wo one chance. Lárúbáwá ẹ̀ ní rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àṣàní tàbí kó máa jẹ́ Àlàkẹ́ tàbí kó jẹ́ Àdùnní. Àwa Yorùbá la ní, àwa la ní. Ọlọ́run sọ ní Al-Qur'ani ní Suratu Tawbah ní verse 82. Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé walladina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna. Walladina amanu ló fi pé orúkọ tó ń jẹ́ ò ní ṣe pẹ̀lú pé àlùjánnà rẹ, orúkọ tá ń jẹ́ kò ní í ṣe, kò dìtámì àlùjánnà tàbí iná tó máa wọ̀. Tí mo bá decide pé mẹ́ǹjẹ́ Abdul Akeem mà látẹ̀ni lọ, pé kéèyàn kankan má pè mí ní Abdul Akeem lẹ́yìn pé Àmọ̀fẹ́ Ọládọ́gba, tó bá ti pè mí ní Àmọ̀fẹ́ máa pè mí ní Ọládọ́gba. So o rò pé Ọlọ́run bínú? Ọlọ́run lè bínú sí mi. Kí Ọlọ́run fẹ́ bínú sí mi fún? Ìtọ́nà wọn bá fẹ́ ni mo ń ṣe. Kí Ọlọ́run bá fẹ́? Ìbádà mi ni. Ó fẹ́ kí n sin, kí n dóun mà lọ́lọ́run, mo lè dá mà pé òun lọ́lọ́run. Tí nǹkan bá ṣe, òun ló jí ó ṣe. Tí nǹkan ò bá ṣe, ó ní òjí ó ṣe. Mo sì nígbàgbọ́ nínú tó dá. Ìmọ̀ jẹ́ orúkọ Lárúbáwá bí ẹni pé èèyàn ń tàbùkù àṣà àti ìṣe rẹ̀ ni. Ìtàbùkù àṣà, we are promoting another country's culture. So èmi ò fi culture tèmi lẹ̀ máa fi interview mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ní gbogbo àyíká ìtì ìmọ̀ kọ́kọ́ dé, ó ní pé tí wọ́n bá ti kọ́kọ́ béèrè orúkọ rẹ, kí lorúkọ yín? What is your name? Ẹ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba. From which country? From Nigeria. Ṣùgbọ́n any country tí n bá dé tí wọ́n bá béèrè orúkọ mi, tí wọ́n sọ pé Abdul Akeem, wọ́n á kọ́kọ́ wọ́n á wò pé ṣé Egypt ni mo ti wá ni àbí Kuwait. Torí pé àwọn ìlú Arabic country ni wọ́n ti ń jẹ́rú orúkọ yẹn. Arab country ni wọ́n ti ń jẹ́ àwọn orúkọ tí mo dá yẹn. Báwo ni mo ṣe fẹ́ gbé ìlú, orílẹ̀-èdè àti ẹ̀yà tí mo ti jáde, báwo ni mo ṣe fẹ́ ṣàfihàn rẹ̀? Báwo ni màá ṣe gbéga? Orúkọ wa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ fi gbé ẹ̀yà wa ga. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó ní nǹkan àkọ́kọ́ tí mo lè fi gbé ẹ̀yà mi ga, tí mo lè fi gbé ìran mi ga. Ó jẹ́ number one. Orúkọ jíjẹ́ kò ní í ṣe pẹ̀lú
kò yọ kúrò nínú Islam. Kò sí àyà t'Ọlọ́run sọ pé dandan ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Àyà wo l'Ọlọ́run sọ bẹ́ẹ̀? Ẹ̀rí t'Ọlọ́run sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ Lárúbáwá o, tí ó bá ti jẹ́ orúkọ tí ó bá ti máa jẹ́ orúkọ Lárúbáwá nínú tàbí kó máa jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run, kì í ṣe mùsùlùmí. Kò sí àyà, kò dẹ̀ sí ẹ̀rí tàbí ẹ̀rí tó lè sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ nínú àwọn orúkọ Lárúbáwá tàbí orúkọ kan nínú àlùkùránì, ẹni tí ó bá ti jẹ́ kò ní wà àlùjánnà. Orúkọ tó bá jẹ́ orúkọ láfi wà àlùjánnà, a jẹ́ pé gbogbo ẹni tí ń jẹ́ orúkọ Lárúbáwá ni ó wà àlùjánnà. Gbogbo ẹni tí ń jẹ́ orúkọ míì kò ní wà àlùjánnà. Ta ni sọ bẹ́ẹ̀ fún ẹ? Ta ń sọ bẹ́ẹ̀? Ta ń sọ bẹ́ẹ̀? Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, wọn àmọ́ wá torí Ọlọ́run, torí tara wọn ni. Àwọn tí wọ́n kó ẹ̀sìn wá, tí wọ́n mú ẹ̀sìn wá Áfíríkà, kì í ṣe torí t'Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí t'Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn, mi sọ pé gbogbo wọn ó ń bẹ nínú wọn tó lè jẹ́ torí t'Ọlọ́run, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí t'Ọlọ́run. Kì í ṣe torí t'Ọlọ́run. Nítorí t'Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì Lárúbáwá ni wọ́n nà ó. Lárúbáwá ni wọ́n. Kò sí tó wrong pẹ̀lú pé wọ́n ń jẹ́ orúkọ Lárúbáwá. Abu Huraira Lárúbáwá ni. Abubakar Lárúbáwá ni. Usman bunu Affan Lárúbáwá ni. Sayyidina Ali Lárúbáwá ni. Nígbà tó lọ́wọ́ wá kádàrá tí ẹ̀sìn wa kúrò lọ́dọ̀ wọn bẹ̀ yẹn tọ́sàn wá Áfíríkà, táwa náà dẹ̀ ní àwa culture, tá a ní culture titi wa, tá a ní tradition titi wa. Léléyìí tí ó tako t'Ọlọ́run ni o. A gbọ́ àwọn eléyìí tó jẹ́ pé ó tako t'Ọlọ́run tá a lè yọ kúrò. Tẹ́ bá ń yọ gbogbo nǹkan pé gbogbo tá à ń ṣe nílẹ̀ Yorùbá, tẹ́ bá ń yọ pé eléyìí ọ̀dà, ṣé bí orúkọ wa náà dá? Sórúkọ wa náà dá? Mo mèrè ni. Sí orúkọ tá à ń jẹ́ náà dá? Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba orúkọ lọ́wọ́ wọn, wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba èdè wọn lẹ́nu wọn, wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba ìhùwàsí àti ìsọ̀rọ̀sí àti ìwẹ̀wù ìwọ́sọ́. Sẹ́rí. Tá a bá tí ìmúra báyìí, ayé ò tí ì mọ̀ pa àfa ni wa. Tá a bá tí ìmúra báyìí, ayé ò tí ì mọ̀ pa àfa ni wa. Kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí mo bá bọ́ ilé ilẹ̀, tí mo bọ́ jàlábíà sílẹ̀, tí mo bá bọ́ sínú trainers, tàbí tí mo bọ́ sínú mo ti rán àwọn òfin kan tí mo fẹ́ máa wọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ máa rí àwọn ṣẹgẹdùgbé òfin lọ́rùn mi. Láwọn òfin gidi pẹ̀lú àwọn abetí ajá. Ẹ máa rí lọ́rùn mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo ti rán àwọn òfin kan sílẹ̀. Because kò sí bó o ṣe lè pẹ́ tó nílẹ̀ Lárúbáwá ò ní sọ́dọ̀ màlúù wọn láéláé. Kò sí bó o ṣe lè gbéde wọn tó o lè níwèé gbèlú Lárúbáwá. Kò sí kó o máa múra bí wọn, kó o máa jẹun bí wọn, kó o máa àtọ̀rìn wá ní ọ. Kí ló dé tá a wá ní promote culture ti tiwa náà? Kí ló dé tá a ní máa múra bí àwọn bàbá wa ṣe ń múra? Ká jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ kì í sara wọn, ẹ̀sìn ló pa wá papọ̀. Ẹ̀sìn ló pa wá pọ̀, àìsí ìran kan náà. Innamal mu'minuna ikhwa tí Ọlọ́run bá sọ yẹn nínú ẹ̀sìn ni o, kì í ṣe nínú ẹ̀yà o, kì í ṣe nínú ẹ̀yà o. Innamal mu'minuna ikhwa. Fàásìlì ìhú bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kan
gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn nìyẹn o ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè o rárá o nínú ẹ̀sìn láti jọ́ ọmọ ìyá gbogbo mùsùlùmí ayé pátá ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn tó bá ti dọ̀rọ̀ ẹ̀yà tèdè àìsàn ọmọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ láwà ọ̀tọ̀ọ̀tọ̀ láwà ọ̀tọ̀ọ̀tọ̀ láwà. À ń lọ lẹ lọ́rọ́ náà à ń lọ Saudi a rí báwọn lọ́rọ́ ṣe ń sàwọn èèyàn wa lọ́hùn a rí bí wọ́n ṣe ń sàwọn èèyàn wa a rí nǹkan fojú wọn rí lọ́hùn à ń rí. A rí nǹkan fojú àwọn èèyàn wa rí lọ́nà o so torí di eléyìí gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jáfa àfi ká tètè máa ṣàtúnṣe ọ̀rọ̀ yìí àfi ká tètè máa ṣàtúnṣe ìwà àfi ká jẹ́ káwọn èèyàn mọ̀ fact ẹjẹ́ máa sọ fact kọ́ gbọ́ lọ́rọ́ kọ́ ọmọ kí lọ́rọ́ ọmọ yọ lẹ́nu ẹ̀ balabala o lè di ọmọ onílùú nílẹ̀ Lárúbáwá gbogbo Arabic country gbogbo Arab country kò síbi tó ti lè dánmọ nílùú mẹ́ wàá máa rí níwú ìwé rẹ lọ́dọọdún ni páálí kékeré báyìí tó máa fún ọ ìwé pépà kékeré báyìí tó máa fún ọ wọ́n lè fàyè at any time o ìsọmọ ìlú wọn o àwọn orílẹ̀-èdè tá àdánlọ́mọ wọ́n ń sọ àwọn èèyàn dọ́mọ ìlú wọn àwọn orílẹ̀-èdè tí ò sí ẹ̀sìn níbẹ̀ wọ́n ń sọ àwọn èèyàn dọ́mọ ìlú wọn táwọn èèyàn dé jẹ́ pé àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa rí tọ́ bá ti níwèé gbèlú tọ́ dọ́mọ ìlú wọn àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa ní kò rí bẹ́ẹ̀ ní àwọn ilẹ̀ Lárúbáwá o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá o kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá o gbogbo ilẹ̀ Lárúbáwá kò rí bẹ́ẹ̀ o ò lè dọ́mọ ìlú wọn o ò lè dọ́ ọ̀dà lójú sẹ́ tó lè ṣe o dẹ̀ lè jọ̀gá lé wọn lórí tá a bá rí àwọn èèyàn wa tó jẹ́ dúdú tí wọ́n ń di ọ̀gá nílẹ̀ Lárúbáwá mo gbé kùdùsì fún wọn mo gbé kùdùsì fún wọn. wọ́n ti ní ìmọ̀ yẹn tó ti kọjá àlà ni tí wọ́n àdẹ rí wọ́n ti síbí kankan. àwọn tí wọ́n Osele Muhammad sallallahu alaihi wasallam ó mú ẹ̀sìn Islam wá fún ìgbáyégbádùn ọmọnìyàn kì í ṣe láti fi kóyàn lẹ́rú ẹ̀sìn Islam dìde kó lè bá a gba àwọn tí wọ́n ń fìyà àwọn tó wà lóko ẹrú kó lè yọ wọn kó nù oko ẹrú. àwọn tí ò sí lóko ẹrú kán lè gbégbé ayé rọrùn agbọ gbogbo wa la ìwọ tó o bá mọ̀ nípa sítórí ànábì ẹ lọ kà ó wà lórí Google tó o bá tẹ̀ síbẹ̀ wàá ka sítórí ànábì lórí Google Jésù ànábì Ìsá ṣé bó ṣe ṣe ẹ̀sìn ni wọ́n ṣe mú wá fún aláfíríkà ṣé bí Jésù ṣe ṣẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà ṣé bí Jésù ṣe ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà ṣé bá ànábì ṣe ṣẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà àwọn tí wọ́n mú ẹ̀sìn kírísítẹ́nì wá sáfíríkà wọ́n mú wá láti wá fi enslave wa ni that is their mission àwọn tí wọ́n mú Islam wá fún wa ní Áfíríkà wọ́n mú wá láti wá fi enslave wa ni that is their mission ló jẹ́ kí Áfíríkà ò rí báyìí ẹ pé gbogbo Áfíríkà látòkè nílẹ̀ ìlú wo ló tò láfíríkà ìlú wo ló tò ní Áfíríkà ìlú wo ló ní fọkànbalẹ̀ ní Áfíríkà ìlú wo ló sì ọ̀pọ̀ ní òsì ọ̀pọ̀ níbẹ̀ ní Áfíríkà because wọ́n ti create ntámọ̀ràn táyé òfin parẹ́ wọ́n ti create ẹ̀sìn aláàrin wọ́n ti dá alẹ̀ sí aláàrin àwọn kan kọ́kọ́ wá wọ́n mú Islam wá ọgbọ́n ni o strategy ni o torí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú wọ́n wá ń sọ fún àwọn bàbá wa pé
tó bá fẹ́ wẹ̀ sí Islam ó yí orúkọ rẹ̀ padà ó máa jẹ́ Abdulmumin ó máa jẹ́ Abdulrahim ó ní jẹ́ Àlàní tó ń jẹ́ mọ́ ó ní jẹ́ Àmọ̀kẹ́ tó ń jẹ́ mọ́ ó ní jẹ́ Àṣàní tó ń jẹ́ mọ́. It's not done. It's not done. Ṣé àìjẹ́ orúkọ yẹn mọ́ ṣé ni ò ní ṣe wọ́n lẹ́ni Ọlọ́run ni. Walladina amanu wa amilu ní tí nǹkan ọkàn tọ́lọ́run bá fẹ́ lọ́dọ̀ wa òun náà ni pé nígbàgbọ́ nú Ọlọ́run wa amilu sọ́ọ̀lì àti máa ṣiṣẹ́ rere máa ṣiṣẹ́ rere. Ìtọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o. Ìtọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o. Ó ní pé nígbàgbọ́ nínú Ọlọ́run nígbàgbọ́ nínú Ọlọ́run kó o sì máa ṣiṣẹ́ rere torí pé iṣẹ́ rere rẹ ni ó gbé ọ wà àlìjẹ́nà. Orúkọ tán change orúkọ wa tán change kọ́ ni ó gbé wa àlìjẹ́nà. Orúkọ tí wọ́n gbà lọ́wọ́ wa kọ́ ni ó gbé wa àlìjẹ́nà. Iṣẹ́ rere rẹ ni ó gbé wa àlìjẹ́nà. Abdulmaliki torí pọ̀ ń jẹ́ Abdulmaliki kọ́ ni ó gbé wa àlìjẹ́nà. Iṣẹ́ tó o bá sí ni ó gbé wa àlìjẹ́nà. Pé mò ń jẹ́ Abdul Akeem kọ́ ni ó gbé mi wà àlìjẹ́nà. Iṣẹ́ tí mo bá sí ni ó gbé mi wà àlìjẹ́nà. Why changing our name? Why changing our name? But the reason behind changing our name is to enslave us. The reason behind that motive. The reason behind that motive is that they wanted to enslave us. Wọ́n fẹ́ mú wa lẹ́rú, wọ́n fẹ́ kó wa lẹ́rú, wọ́n fẹ́ ká gbàgbé culture wa, wọ́n fẹ́ ká gbàgbé tradition wọn, wọ́n fẹ́ ká sọ Yorùbá mọ́, wọ́n fẹ́ ká máa sọ Lárúbáwá. Wọ́n fẹ́ ká wọ aṣọ òfì mọ́, wọ́n fẹ́ ká wọ aṣọ àdìrẹ́ mọ́, wọ́n fẹ́ ká máa wọ jàlábí àti mọ́wọ́ yìí, wọ́n fẹ́ ká máa wé lẹ́wàní, wọ́n fẹ́ ká máa dárun gbọ̀n sí, ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ká máa múra bí wọn, káwọ̀ máa múra bá ìmúra títí wa nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ ká a gbọ́dọ̀ máa múra bí wọn, a gbọ́dọ̀ máa jẹun bí wọn, a gbọ́dọ̀ máa wọṣọ bí wọn, a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí wọn. Tẹ́lẹ̀ Ìbàdàn ti kú ò láwùjọ nínú ẹ̀yà kan, wọ́n ti kó wọn lẹ́rú. Wọ́n ti kó wọn lẹ́rú. Gbogbo ẹ̀yà tí wọ́n bá ti gba orúkọ rẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀, orúkọ tí ń jẹ́ tí wọ́n bá ti change orúkọ tí wọ́n fún lórúkọ mi pé ò ní jẹ́ orúkọ eléyìí mọ́ o, orúkọ míì tó máa jẹ́rìí tó o bá fẹ́ darapọ̀ mọ́ wa, tó o fẹ́ kí tí wọ́n náà fẹ́ di tó o fẹ́ rí bá a ṣe, tí wọ́n náà bá fẹ́ rí bá a ṣe rí, o gbọ́dọ̀ change orúkọ rẹ̀. Gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀, ìkónilẹ́rú ni jẹ́ bẹ́ẹ̀, ìkónilẹ́rú ni. Torí ìdí eléyìí, gbogbo ìwọ ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí, má gbàgbé orúkọ rẹ. Jẹ́ kí orúkọ Yorùbá rẹ ó ṣáájú orúkọ mùsùlùmí rẹ. Purpose of coming out today nìyẹn o. Ìdí tí mo fi wá lálẹ́ yìí, òun gangan nìyẹn. Gbogbo ìwọ tó jẹ́ ọmọ Yorùbá, tó jẹ́ àfáà, tó jẹ́ mùsùlùmí, orúkọ Yorùbá rẹ ni ọjọ́ ṣáájú orúkọ mùsùlùmí rẹ. Àmọ̀fẹ́ Ọládọ́gba Abdul Akeem, Àmọ̀fẹ́ Ọládọ́gba Abdul Akeem. Tó o bá lọ síbi kankan lódodo kó tó yé wa pẹ́ o, ṣùgbọ́n ti yé wa báyìí, orúkọ mùsùlùmí yẹn òun lọ ṣáájú káwọn orúkọ mi ò tó máa tẹ̀lé. Ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀ náà. Tó o bá lọ represent orílẹ̀-èdè tàbí o kúrò lórílẹ̀-èdè yìí, o lọ sí orílẹ̀-èdè kan tí wọ́n bá béèrè orúkọ rẹ níbẹ̀, orúkọ ìpìlẹ̀ rẹ ni kó dá. Orúkọ ìpìlẹ̀ rẹ ni kó dá. Orúkọ Yorùbá ni kó dá. Mo dárúkọ Lárúbáwá. Tó o bá fi lọ dárúkọ Lárúbáwá, ó ṣe kéde, ó ti ta ìran rẹ̀ fún Lárúbáwá. Ó ti gbé ilẹ̀ Lárúbáwá ga,
ó ti rẹ ilẹ̀ ẹ̀yà tó ti jáde ó ti rẹ̀ lẹ̀, ó ti pa ẹ̀yà rẹ̀, ó ti pa lápá ayé. Nínú tí ẹ̀yà rẹ̀ ó fi máa exist ó ní kó máa jẹ́ orúkọ tí àwọn ẹ̀yà rẹ̀ ń jẹ́, kó máa sọ èdè tí ẹ̀yà rẹ̀ ń sọ, kó máa wọ aṣọ tí ẹ̀yà rẹ̀ ń wọ̀. Nínú tí àwọn ẹ̀yà rẹ̀ ó fi máa exist nìyẹn. Orí ìdí eléyìí àwọn mistake pọ̀ rẹpẹtẹ tá a ti ṣe léè tó jẹ́ pé kò takòtò Ọlọ́run, tí ò takòtò Ọlọ́run. Kò sí àyà kan tó sọ fún wa pé tá a bá fẹ́ ṣe Islam, tá a bá fẹ́ di mùsùlùmí a gbọ́dọ̀ change orúkọ. Kò sí àyà kankan tó sọ bẹ́ẹ̀, kò sí àyà kankan tó sọ bẹ́ẹ̀. Ìtàwí máa di mùsùlùmí òun náà ní kalimatu shahada, kalimatu shahada ni. Lẹ́yìn ìyẹn kò sí nǹkan kan mọ́. Wọ́n á pe kẹ́límà sí ọ lẹ́nu ni. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Kò tún bá lọ, ó ti di mùsùlùmí nìyẹn. Kò sí nínú àkọọ́lẹ̀ kankan pé tó o bá ti wá wí kẹ́límàtù ṣàhádà tán o gbọ́dọ̀ change orúkọ rẹ. Rárá, kò sákọọ́lẹ̀ kankan. Àwọn tí wọ́n fẹ́ enslave wa, àwọn ni wọ́n gbé yẹn wá. Torí pé wọ́n kún motive wọn ni pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Wọ́n fẹ́ ká máa lo ìṣẹ̀mí lọ́dún, wọ́n fẹ́ ká gbàgbé ẹ̀yà, ká gbàgbé èdè wa, ká gbàgbé inú ìran tá a ti jáde, which is not supposed to be. Which is not supposed to be. Ẹ jẹ́ á ṣe dáadáa lórí gbogbo tá a bá ń ṣe o. Ẹ jẹ́ á máa ṣe dáadáa o. Ẹ jẹ́ á máa ṣe dáadáa o. Gbogbo tá a bá fẹ́ ṣe pátá, gbogbo ẹni tó bá fẹ́ reply message mo pass, reply rẹ̀ pẹ̀lú ẹ̀rí. Reply rẹ̀ tó jẹ́ pé ní tí mo sọ yìí o kì í ṣe ojú tèmi fi rí kọ́ ni wọ́n fi rí jáde kọ́ wa kó kó ẹ̀rí jáde. Ẹ̀rí tó sọ pé tá a bá fẹ́ di mùsùlùmí, tá a fẹ́ sin lọ́hùn, tá a fẹ́ di olùsìn lọ́hùn, tá a fẹ́ máa sin Ọlọ́run bá àlá, àfi ká ṣe kíni, àfi ká change èdè wa, àfi ká change orúkọ wa. Kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀, kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀. Tẹ́rì bá sì wà tó sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ á rí, ẹ jẹ́ ká rí. Èmi o, I personally èmi fẹ́ rí ẹ̀rí tó sọ pé tá a bá fẹ́ ṣe Islam, tá a fẹ́ di mùsùlùmí, tá a fẹ́ wà lí Jánnà, ọ́ ẹ jẹ́ ń put ẹ̀ báyìí pé ẹni tó bá fẹ́ wà lí Jánnà nínú Islam, ẹ̀rí tó sọ pé ẹni tó bá fẹ́ wà lí Jánnà nínú Islam ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ change orúkọ. Ẹ̀rí mo fẹ́ rí ẹ̀rí yẹn, mo fẹ́ rí ẹ̀rí yẹn. Àwọn orúkọ tá à ń jẹ́ dáa pọ̀, àwọn orúkọ gidi là ń jẹ́. Àmọ̀fẹ́, Àṣàní, Àlàní, Àkànmú, Àlàmú, Àjíkẹ́, Àríkẹ́, Àkókẹ́, Àṣàkẹ́. A ní orúkọ tó dáa tí ò fi bí kankan takotọ́ lọ. Wọ́n wá ní ká àwọn orúkọ yẹn tó bá tún wá lọ́jọ́ ọkọ ọmọ, tá a bá tún wá lọ sọ ọkọ ọmọ, á tún wá mọ̀ sọ ọmọ pé orúkọ tá a sọ ọmọ yìí orúkọ Islam bẹ̀ nìkẹ́nìkẹ́ ẹ má fi pé o, ẹ má fi orúkọ yòókù pé o. Ẹ wo ìròrí, ẹ wo ìròrí, ẹ wo ìròrí wa. Àyí bí ẹni pé wọ́n fi agolo wọ́n fi bu ọpọlọ èèyàn. Ọmọ tá a sọ lórúkọ, ọmọ tá a wá sọ lórúkọ lénìí, Abdullahi lórúkọ rẹ o. Àlàní tá a fún àtàwọn orúkọ míì tí ń jẹ́ yẹn, Abdullahi ní kẹ́ ẹ tẹ̀mọ́ lára, Abdullahi ní kẹ́ ẹ tẹ̀mọ́ lára o. Ẹ má tẹ orúkọ àwọn orúkọ yòókù, ẹ má tẹ̀mọ́ lára o. Ara ọ̀rọ̀ǹgì. Àlàní nǹkan ló yẹ àtẹ̀mọ́ lára. Abdullahi yẹn kọ́kàn jẹ́ ìsàmì pé ó jẹ́ mùsùlùmí ló yẹ ó jẹ́. Ìsàmì pé ó jẹ́ mùsùlùmí ló yẹ kó jẹ́. Àlàní gangan ló yẹ ká tẹ̀ mọ́ lára. Àlàní gangan tàbí Àmọ̀kẹ́, Àjíkẹ́, Àṣàkẹ́ ntọ́ yẹ ká tẹ̀ mọ́ ọmọ lára nìyẹn. It's a great mistake for every one of us. Please and please, let us correct our mistake.
order to promote our good culture in Yoruba language, in Yoruba land. Most of us ọ̀pọ̀lọpọ̀ wa àti ṣe àìmọye mistake lórí aspect ìsẹ́yìn àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹ̀ni tí ń gbọ́ mi. And it was a great mistake for us. It was a great mistake. We have to correct it now. Now. We have to correct it now. Now. Ìyẹn ọba ni wa tọ́lọ́run jẹ́. Dáadáa tó ọba ń ṣe lọ́lọ́run fẹ́ wò. Ìsúnmọ́ Ọlọ́run rẹ lọ́lọ́run fẹ́ wò. Ọba àmọ́ jẹ́ Abdullahi jù bẹ́ẹ̀ lọ. Tó ọba ń ṣiṣẹ́ iṣẹ́ ẹbú ọ̀wọ́ náà. Kọ́ ọmọ ṣiṣẹ́ kọ́ ọmọ sùnmọ́ Ọlọ́run. O kírun, o ń jẹ́ Abdullahi, o kírun, o yọ sàká. Gbogbo tọ́lọ́run bá sọ pé ká máa ṣe ọ̀pá tí o ṣe. O tún wá ṣiṣẹ́ rẹ̀. Ọwá nítorí pé o ti ń jẹ́ Abdullahi ọwọ́ àlìjẹ́nà. O ò lè wà àlìjẹ́nà. O ò lè wà àlìjẹ́nà. Kéèyàn wá má jẹ́ Abdullahi. Kọ́ máa jẹ́ Àlàní. Kọ́ máa kírun. Kọ́ máa ṣe dáadáa. Kọ́ máa ṣiṣẹ́ rẹ̀. Kọ́ máa wùwá rẹ̀. Kó súnmọ́ lọ dáadáa. Kí wọ́n kọ́ wá máa sọ pé torí pé kò jẹ́ Abdullahi. Yóò wọ́n ná. You are crazy.